gbẹ̀yìn lẹ́sẹ̀ fúnra yín mo fẹ́ kẹ́ ṣàgbéyẹ̀wò láàrin Àtíkù àti Tinubu. A lè forun wékù. Láíláí. ajá pé Tinubu ó na Àtíkù panu o. yọ o níbo ni Tinubu ó ti na Àtíkù ní Nàìjíríà lẹ́nìí kẹ́ tó lè di president ẹ gbọ́dọ̀ ní 25% ní ìpínlẹ̀ 24 24 states. Tinubu lẹ́nu ní north gan olóní Kano. ẹni tí ò lẹ́nu lé tí ò lè win ní state ara ẹ̀ ní Ọ̀ṣun Adeleke nà wọ́n pa. Hey guys, welcome to DIGINAIJA. Akibugbenyo olólùfẹ́ wa pátápátá tẹ́ ń wò wá. As you all know, we dey bring on our latest trending news all over the world, especially Nigeria. Okay, this story that you're about to watch now is Dele Momodu saying so many things on a live radio broadcast with Oriyomi Hamzat. All right, so he said that he was actually disqualifying APC and also said the elect president of Nigeria, Bola Ahmed Tinubu, is not fit or the right leader to lead Nigeria. That the only one that is able or capable that is fit to lead Nigeria is Atiku Abubakar. Guys, this one shock you, Abi. He passed me, said, don't forget, this is DIGINAIJA. And me, I used to think that Bola Ahmed and Dele Momodu used to be friends, guys. Politics not before chere. We are about to watch this video, but then don't forget, if you have not subscribed, do it to subscribe, like, and share. Click on the notification bell to get more notification when we upload new videos. Let's also hear your opinion on the comment section below. Ẹ káàbọ̀ sà. ẹ kúlé o. Ẹ káàbọ̀ sílẹ̀ Ìbàdàn. Mojúbà o ilẹ̀ Ìbàdàn gan-an ilẹ̀ tí mo fẹ́ràn jù ní torí ní kékeré Ìbàdàn ló dàbí London sí mi tí má ti wá láti Ilé Ifẹ̀ tá a lọ sí Cocoa House tá a lọ sí Kingsway tá a lọ sí Leventis tá a lọ wo Father Christmas ní Kérésìmesì ọdún dé ọdún olówó. Ok, ẹ já ṣe báyìí sà ní péréte ta ni jẹ́ olóyè ààrẹ Dele Momodu. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí orúkọ mi ná Ayọ̀bámidélé Àbáyọ̀mí Olúwaṣeun Ojútẹlẹ́gàn Àjàní Momodu. Èmi ni ọmọ àtọ̀húnrìnwá nítorí láti Ẹ̀dó ni bàbá mi ni wọ́n ti forí jágbójájù tí wọ́n dé Ilé Ifẹ̀. Ilé Ifẹ̀ la bí mi sí 1960 ibẹ̀ ni mo dàgbà sí. Ibẹ̀ ni mo ti ṣe gbogbo ilé ẹ̀kọ́ mi láti primary dé secondary dé university. Èmi lọ sí fáfitì Aládàn ní tá à ń pè ní University of Ife. I have a professor. You know, we have Professor Kolinti Anyila. We have barrister. Exactly. Barrister. Anybody can call himself anything. Okay. So, okay. That's not a problem. Ẹ jẹ́ àṣẹ báyìí ká tó máa lọ torí ọjọ́ tí ń lọ. Ẹ sà gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá Tinubu rèé Àtíkù rèé ẹ bá wa sọ̀rọ̀ àwa ọmọ Yorùbá dẹ fẹ́ bá sọ̀rọ̀ lónìí o kí ni ìdí tá a fi Tinubu lẹ̀ tá a fi dìbò f'Àtíkù wọ́n sá lọ ọmọ ẹni ìṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì. It's the same reason that the Fulanis will tell you that they will support their own. Look. tí ẹ bá wá ṣe bá ń tẹ bá ti sọ dìbò ẹlẹ́yàmẹ̀yà ṣé wá dá. So that is why we must be careful. Let me tell you. Ẹgbẹ́ mi sọ Yorùbá ni o. Okay. Torí àwọn ìyá mi nídìí ata gangan. Okay, èmi ò bá yín sọ ní èdè tí ó yé yín ṣáká. Láti 1999 títí dé 2007 olóyè Ọbásanjọ́ ló wà ń bẹ̀ ọdún 8 gbáko. Lẹ́yìn yẹn Umaru Musa Yar'Adua oṣù ọdún 3. Lẹ́yìn yẹn ọmọ ìsàlẹ̀ lọ́dọ̀ tí wá ń bí Dr. Goodluck Jonathan wọ́n ṣe ọdún 5. Láàrin Ọbásanjọ́ àti Jonathan ọdún 13 nìyẹn. Láti gbàdá ti padà sí òṣèlú ní ọdún 24 sẹ́yìn a ti ṣe ọdún 13 inú ẹ̀ ó kù ọdún 11 fún àwọn ará òkè lọ́hùn. Tọ́mọ láwọn fẹ́ ṣe èmi ò rí nǹkan kan tó. Ok, kí ló dé ta wá nǹkan ni pé àwọn là ń sìn. Nítorí pé àwọn èèyàn wọn mọ ìtàn. Àwa ti ṣe ọdún 13. So àwa gẹ́gẹ́ ti ṣe jù wọ́n lọ. A ti ṣe àbá tún ṣe ọdún 17 làbá ṣe ká ní Jonathan ó wọlé ìbò ní 2015. PDP nìkan ló gba irú ẹ̀ láàyè kò sí anybody tó ṣe irú ẹ̀ rí ní Nàìjíríà tó jẹ́ wípé
èèyàn kan ṣoṣo wọ́n ní pé a gbọ́dọ̀ ṣe olórí Nàìjíríà lẹ́ẹ̀mẹ́ta. Jonathan Ìbáṣà àkọ́kọ́ torí ó parí tọ̀gá rẹ̀ ó ṣe tiẹ̀ ó tún fẹ́ ṣe lẹ́ẹ̀kejì ìbàjẹ́ ọdún 9 fún nìkan ṣoṣo. Kò dẹ̀ sẹ́ni kankan tó pariwo ńgbà yẹn tó kíbò sí pé à ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká kó lọ sókè lọ́ọ̀nà. Ẹ ṣe rí àwọn èèyàn wa kò yé mi wọ́n á kàn máa parọ́ fáwọn ará ìlú. Àwọn ará ìlú àánú wọn máa ń ṣe mí. Ṣe ní gbogbo àwọn bíbú yẹn ara wọn ló ń jà fún. Ẹni bá ní ìsàlẹ̀ lòun ń jà fún Yorùbá lòun ń jà fún South irọ́ ni. Ta ni alága PDP tẹ́lẹ̀ Prince Uche Secondus ṣé Rivers kan ló ti wá ni ta ló lè lọ gómìnà tiẹ̀ náà ló lè lọ náà Wike ló lè lọ nígbà tí Wike lè lọ tán kí ló lè lọ fún nítorí pé ó fẹ́ jẹ olórí orílẹ̀-èdè wa ló ṣe sáré yọ ipa àwọn méjèèjì ò lè wá láti ibìkan náà. Àwọn ọ̀rẹ́ náà wà ń bẹ nígbà tí èmi gbé àpótí ìjọ tí mo ra fọ́ọ̀mù fún àpótí yẹn bíi mílíọ̀nù ó lé ní 40 mílíọ̀nù lásánjọ́ náà. Èmi bí wọ́n mo ní ṣègbè pa fẹ́ fowó jóná rèé nígbà nítorí pé kí ni ẹ sọ fún wa ibi tí ẹ fẹ́ kí olórí ti wá ẹ dẹ̀ ń ta fọ́ọ̀mù fún gbogbo wa. Àwọn Wike ló wà ní ẹ̀ tó gbé kí ni Wike fẹ́ gbé àpótí gbogbo wípé ayù wà bẹ́ẹ̀ lẹ́ni àwọn náà wà ní ẹ̀ tí àwọn arábí tán bá ti fẹ́ràn èèyàn kan ẹ̀yọ́ dànù ni ó ń yọ ọ́n bí jìgá ni ẹ máa rò pé bóyá àwa là ń náwó fẹ́ gbẹ́ àwa là ń ṣe àdúpẹ́ ẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ náà àwọn náà fún yín ní nǹkan tó jẹ́ kí owó yẹn náà kó lè wà lọ́wọ́ ẹ ṣàánú ẹgbẹ́ ẹ̀yin 5 mo tún fẹ́ kẹ́ mọ̀ ipe níjọ́ ìbò orúkọ Àtíkù kan ló máa wà lórí pépà ọ̀tá máa tẹ ibi tá máa tẹ̀ka sí o orúkọ ẹgbẹ́ ni ó wà ń bẹ̀ ẹ wàá sọ fún wọn pé tẹ bá ti tẹ ẹgbẹ́ níbì kan ẹ má tẹ ẹgbẹ́ ṣé yẹn ṣe àwọn mẹ̀kúnnù ẹgbẹ́ pé wọ́n sọ bẹ́ẹ̀ yẹn nǹkan tó máa sọ gbẹ̀yìn nìyẹn táwọn bá ti ṣe ti Àtíkù nǹkan tó fẹ́ ṣe nìbọn bóyá àwọn ọ̀ràn tí pé orúkọ Àtíkù kan ní ó wà ń bẹ orúkọ ẹgbẹ́ ló máa wà ń bẹ̀ ẹni tó ń ṣe ẹgbẹ́ tó bá débẹ̀ nígbà tí ò sí wín. mi fẹ́ kẹ́ pẹ́pọ̀ ń bẹ̀ yẹ kẹ́ mọ́ bá yìnbọn mọ́ ẹgbẹ́ yín lẹ́sẹ̀ fúnra yín mo fẹ́ kẹ́ ṣàgbéyẹ̀wò láàrin Àtíkù àti Tinubu. a lè forun wékù. láíláí. ajá pé Tinubu ó na Àtíkù panu o. yọ o níbo ni Tinubu ó ti na Àtíkù ní Nàìjíríà lẹ́nìí kẹ́ tó lè di president ẹ gbọ́dọ̀ ní 25% ní ìpínlẹ̀ 24 24 states. Tinubu lẹ́nu ní north gan olóní Kano. ẹni tí ò lẹ́nu lé tí ò lè win ní state ara ẹ̀ ní Ọ̀ṣun Adeleke wọ́n nà wọ́n pa. ìbò gómìnà nu ọmọ Aragbiji man ṣebí state ni state by state náà máa kà. Ní Èkó ẹ jẹ́ kí èmi sọ fún yín kò sí ibẹ̀ àwọn òkè lọ́hùn wọ́n ní ìpínlẹ̀ 19 àwa ní 17 kò sí ibẹ̀ ní òkè lọ́hùn tí Àtíkù ní 25% inú gbogbo 19 yẹn ó ti ní 19 yẹn mẹ́rin lókù tó ń wá 5 yẹn a kàn lọ Gálá a lọ sí south yóò kó mbẹ 24 ti pé ní south yóò mú lọ́yọ̀ọ́ yóò mú ní Ọ̀ṣun yóò mú lógùn yóò mú lẹ́kọ̀ọ́ yóò mú. calculation yìí ṣe wá rọrùn fún yín báyìí. 25 àánú yín ṣe mí o. 25% ni mo sọ fún yín o. ó kèké ṣe pé yóò wọlé. mi ò tí ì sọ 25% ibi tí ó ti wọlé pátápátá tí ó lu Tinubu pa ẹlẹ́yàmẹ̀yà 4 ni yóò mú ní north west yóò mú ní north east yóò mú ní north central yóò nà Tinubu pa ní south 4 yẹn ti pé. ilẹ̀ Yorùbá ń kọ́. ilẹ̀ Yorùbá Tinubu number 1 Àtíkù number 2 Peter Obi ó ṣe number 3 ní south east Peter Obi yóò ṣe number 1 Àtíkù yóò ṣe kò sí bí tẹ́lẹ̀ lọ ní Nàìjíríà Àtíkù tí ò ní ṣe number 1 or number 2 but ní north yẹn yóò kó gbọ́ ẹ̀tàn 25% ẹ̀. kí Tinubu wá ṣe ní north. ṣe rí. Tinubu ló ní Kano ṣe bẹ́ẹ̀ mọ̀. láéláé ní Kano ó dàbí Èkó náà ni èèyàn 3 ní ó pín Kano ẹnì kínní Àtíkù ni ọmọ Fúlàní ní Kano. etí ń bí Yorùbá nú lẹ sọhun pé Fúlàní tí ń dẹran jẹ kó wá. so ẹni tó lé mi ló kàn ní Yorùbá kò bí yín nú ẹ̀yin ní pé kí jẹ́ ti rẹ́ni tó fẹ́ dìbò rí
tó lọ gbọ́kànlé ará ìta nígbà tó ń fúnra ò nílé Tinubu ò nílé ọ̀rọ̀ ń pọ̀ nílẹ̀ Yorùbá ń bo síwájú Yorùbá lẹ́ni níta ló ẹ̀dákun nílẹ̀ Yorùbá even gba bàbá wa ṣe lè fi Tinubu wé Abíọ́lá àbẹ̀ lè fi Tinubu wé Awólọ́wọ̀ ẹjọ́ nítorí ọlọ́yẹ ká fọwọ́ fún ẹni tí ọ̀wọ́ ń ṣe tiẹ̀ Tinubu kò sí bí Tinubu ṣe lè lòun nílẹ̀ Yorùbá lẹ́ni tó bá jẹ́ lòun nílẹ̀ Yorùbá ìràgbìjì ló máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀. kí ni ọkàn tí wọn pẹ̀lú ìràgbìjì ṣe bẹ́ẹ̀ kó ni wọ́n wà. irọ́ ọmọ ìràgbìjì náà àwọn náà wọ́n sọ pé àwọn ń ṣe ọmọ ìràgbìjì mo rántí bí àwọn èèyàn kan ṣe lérí kò ṣeé ṣe Adeleke ò lè wọlé Adémọ́lá Adeleke ní gómìnà lẹ́ni o lọ́sùn ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ṣe rí àfẹ̀mí lọ́ba àkọ́kọ́ sọ tó fi tẹ́ pọ́n. ẹ tún mọ orin kan náà. bàbá sọ ní àlè. ṣe rí nǹkan tó wà nílẹ̀ yìí ẹ gbàgbé ẹ̀ ọgbọ̀n ọdún rèé tèmi ti ń wo Àtíkù Ọlọ́run fẹ́ràn ẹ̀ ní 1993 wọ́n bẹ̀ẹ́ ipe kó jẹ́ kí olóyè Abíọ́lá kó bọ́ sórí àga yẹn ó dẹ̀ gbà kò ń ṣoní wàhálà èèyàn lẹ́yìn yẹn ó jẹ gómìnà nílùú rẹ̀ ní Adamawa ǹjẹ́ jẹ́ mọ̀ wípé wọ́n lọ mú nínú ilé ẹ̀ níbi kó wá ṣe vice president ọgbọ̀n ọdún rèé tó ti wà lẹ́nu kínní yẹn mo sọ fún ilé kan mo ní gbogbo àwọn ọ̀gá Ghana ẹ̀mẹ́ta Buhari ẹ̀mẹ́rin àsìkò Àtíkù ti dé this is Àtíkù's time it's unstoppable. wọ́n lọ wọn ò mọ́ wọ́n sá àwọn èèyàn sá pé owó wọn ò mọ́ owó wa. tọ́ bá ní ọwọ́ èèyàn ò mọ́ tí wọ́n dẹ̀ gbé sẹ́wọ̀n tí kò sí ilé ẹjọ́ tó gbé sẹ́wọ̀n ẹni bá ó dẹ̀ sọ mo fẹ́ràn Àtíkù púpọ̀ ó ní ẹni tó bá mọ̀ pé olè lòun ẹni tó bá mọ̀ pé gbéwìrì lòun kí wọ́n bọ́ síwájú kan wá fi hàn àmọ́ rẹ́ni kankan bọ́ta ẹnu òfìfo ń dún yàmùyàmù. kí lẹ̀ ń bọ̀ wá ṣe lọ́yọ̀ state. àwa bá àwọn èèyàn wa sọ̀rọ̀ tí a máa pọ̀ Ọ̀yọ́ state ibẹ̀ ni gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn tó jẹ́ tiwa ibẹ̀ ni wọ́n ti wá mo dárúkọ wọn lẹ́ẹ̀kan a gbọ́dọ̀ wá káàkiri mo dẹ̀ sọ pé kò síbi tí Àtíkù dé bóyá bó wá dé gan bí ayé lọ jẹyàn pẹ̀lú bàbá wa wọ̀lú Ládọjà mi ò tí ì mọ̀ bóyá wọ́n ń gbé sùn yẹn. ṣé sọ ni pé tiwọn ni bàbá Ládọjà ń ṣe. ọ̀rẹ́ ni mo sọ mi ì sọ òṣèlú mo ní kò síbi tẹ́ dé tí wọn ò ní ọ̀rẹ́ Ọlọ́run ló fún wọn ṣe tí àwọn bá ti ní onígbàdá máa ń pè ẹran ìfẹ́ àṣìkí Ọlọ́run ló fún wọn kò sí ibẹ̀ tẹ bá rí àtọmọdé àtàgbà kò sẹ́ni tí ò ń ṣọ̀rẹ́ Àtíkù. tẹ bá gbo àkókò báyìí ó yà yín lẹ́nu pé wákàtí kan ti fẹ́ pé. nítorí pé àwọn iná tẹ̀ ń jù mí lùmí yẹn ó le díẹ̀ tí ò bá ń ṣe pé ọgbọ́n làgbà fi ń sáfẹ́jò ni ẹ rí i pé àágùn ti ń bò mí gan-an. à ń bọ̀ náà. ó di láíláí kan gbá wọn ò tó fi tọrọ gba tírílíọ̀nù lọ́wọ́ wa mọ́lẹ̀ yìí. gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àkú ojúlọ́nà àlejò pàtàkì olùdíje sí ipò ààrẹ àti igbákejì ẹ̀ lábẹ́ àsíá ẹgbẹ́ ọlọ́bùrẹ́là PDP Alhaji Atiku Abubakar àti dókítà Ifeanyi Okowa lábẹ́ àsíá ẹgbẹ́ ọlọ́bùrẹ́là ẹgbẹ́ ọlọ́bùrẹ́là ó dá dúró gedegbe torí tòjò tẹ̀rùn ló wúlò ìbòjì asásìrè gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹtúyáyá ká dàgìrì pàdé ẹni Ọlọ́run fi rán lọ́jọ́bọ̀ Thursday January 19 ọjọ́ kọkàndínlógún oṣù kínní January 19 2023 ní Màpó Hall Ìbàdàn ndéédé agogo 10 òwúrọ̀ níjọ lẹ́lẹ́gbẹ́jẹgbẹ́ àti lọ́lọ́dọ̀ ni ẹja túyàyà ká jáde fìfẹ́ àti ìdùnnú hàn tí Alhaji Atiku Abubakar àti dókítà Ifeanyi Okowa ń lu Ìbàdàn ìgbìmọ̀ ìpolongo fún ààrẹ àti igbákejì ẹ̀ lábẹ́ àsíá ẹgbẹ́ ọlọ́bùrẹ́là PDP Atiku Okowa Presidential Campaign Council ní olùkéde. Oyo State, are you ready?
As the presidential candidate of the People's Democratic Party, PDP, Alhaji Atiku Abubakar and his running mate, Dr. Ifeanyi Okowa, would land massively at the Macball in Ibadan, Oyo State capital, on the 19th of January 2023 at 10 a.m. The presidential candidate of the People's Democratic Party, PDP, and his running mate will be treating us to why you should elect the PDP presidential candidate into power come February 25, 2023. Come out en masse and welcome the People's Democratic Party candidate. Once again, venue is Macball, Pere Ojaba, Ibadan, Oyo State capital. These great leaders would be accompanied by the national chairman of the People's Democratic Party, Iyorchia Ayu, party stalwart, and the people of Oyo State. Announcer, the Presidential Campaign Council. PDP, power to the people. Ó di láíláí kan gbá wọn ò tó fi tọ́rọ̀ gba tírílíọ̀nù lọ́wọ́ wa mọ́lẹ̀ yìí. PDP yìí tí gbogbo wa ní kó máa gbọ́dọ̀ bàjẹ́. Gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ o àkú ojúlọ́nà. A ti fẹ́ máa lọ báyìí mo fẹ́ kẹ́ ẹ fòun lélẹ̀ kí ni ẹ fẹ́ káwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe fún ẹgbẹ́ yín PDP àti Atiku Abubakar ọjọ́ tẹ̀ ń bọ̀ kí ni ẹ fẹ́ kí wọ́n ṣe. ó ní wípé kí wọ́n túyáyá kán túyàyà kán bọ́ síta nítorí pé kí ni olóríire ni kí wọ́n bá lọ. Ó dájú wípé Atiku àsìkò ẹ̀ ní Ọlọ́run ni ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà. Atiku tí ń bọ̀ ó dẹ̀ ń ṣe jẹ́jẹ́ ó dẹ̀ ń tó àsìkò yẹn ti tó fún báyìí kí àwọn èèyàn wa kí wọ́n wá sí Macball. Ẹ̀yin náà mọ ìtàn tó wà nídìí Macball. Ìdí nìyí pé Ìbàdàn nìkan ni mo mọ̀ kò sí bó ṣe lè lo lówó tó olọ́lá tó olóyè tó ní gbogbo ẹ̀ tó o bá fi tí wọ́n ṣe wọ́n akọjú ẹ̀ sórun alẹ́. láyìípo wa. Ìbàdàn ló mọ̀. ọmọ láyìípo ṣe mọ̀. Mi ò fẹ́ kí a sọ ìbò nù. Mo ti sọ ẹni tí ò bá tó gbangba sùn lọ́yẹ́ nínú ilé ara ẹ̀ tó wá ń dúró de ara ìta kò sí. Èmi ò rí bí Tinubu ṣe fẹ́ lọ sọ pé ní àwọn ọmọ Haúsá wọn á fòye ọmọ tí wọ́n lẹ̀ wọ́n á ṣe ní ilẹ̀ tí ẹ̀ṣẹ́ rí Buhari ẹ̀jẹ̀ sọ kí mo fẹ́ sọ fún yín ni. Ǹjẹ́ mọ̀ ìdí tí Buhari ò ṣe wọlé lẹ́ẹ̀mẹ́ta? Nítorí pé kí ni àwọn èèyàn ẹ fẹ́ràn ẹ gan ṣùgbọ́n àwọn ará ìta ò fẹ́ràn ẹ. Nígbà tí ó ti di ilé ara ẹ̀ mú tán ló ṣe wá di òde mú. Tinubu ò tí ì di ilẹ̀ Yorùbá mú kò di ilẹ̀ Ìgbò mú kò di ilẹ̀ South mú ó wá fẹ́ lọ di ilẹ̀ òkèèrè lọ́ọ̀ mú bá ní ó ti ṣe kò ṣeé ṣe o. Òótọ́ ibẹ̀ nìyẹn. Ẹ ń bá sọ pé ó ṣeé ṣe ó ń tanra ẹ̀ ni ó gbọ́dọ̀ kọ́kọ́ di ilé ara ẹ̀ mú ná. Tó o bá lè mú ilé tiẹ̀ kò sí bára òde wàhálà ti pọ̀ jù ó dẹ̀ ti rẹ̀ wọ́n. Ẹ ń bá fẹ́ràn wọn kó yẹ kó ti sọ fún wọn pé gbogbo wàhálà ti pọ̀ jù Ọlọ́run ti kẹ́yìn tó ẹ lọ jókòó sílẹ̀ ẹ káwọn ọmọ yín náà bẹ́ẹ̀ sì ní ṣe kinní yìí ṣe mọ̀ but wọ́n fà kékọ́rí àwọn tó dẹ̀ ń jẹ owó wọ́n ń gbà steady wọ́n dẹ̀ ń kó lọ sókè rẹ̀ ẹ rí pé gbogbo gbàtàn lọ́jà àjò nìbàdàn ẹ̀mélòó lẹ́rí wọn bí bọ̀ tó bá jẹ́ Kaduna wọ́n á fòde bẹ́ẹ̀ tó bá jẹ́ Kano wọ́n á fòde bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ fún wọn ní owó gọbọi. So ẹ bá ń dágbére. Ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ lọ́wọ́ yín o èmi Dele Momodu ọmọ yín náà ló ti ń fohùn sílẹ̀ látàárọ̀. A tún rí yín ká tó dìbò nìyẹn o. Lágbára Ọlọ́run rí mi. Yeah, thank you for watching that short clip from DIGINAIJA. In case you don't understand some things about the video, it shares so many life experience. I would like you to get your own. What do you understand by the video? Let's see your opinion in the comment section below, guys. Don't be surprised I'm catching cold, as it is hot. We'd love to see you on our next one. Bye!